ọ̀rọ̀ àwọn aláṣẹ wa lórílẹ̀‐èdè ti wá kọjá bámúbámú láyọ̀ àmọ́ pé bí ń pọ̀ mọ́ ẹnìkọ̀ọ̀kan ó ti wá di àmọ̀rí ò bá kú ìwà yẹn gan ló ń wò ó báwo la ṣe máa kígbe bí ìyàn mú kò sóúnjẹ ńlù ààrùn jẹjẹ ààrówóró oògùn ààrówóró ọmọ lọ léèwé kí àwọn tó wà nípò adarí pàápàá jùlọ àwọn aláṣẹ orílẹ̀-èdè kan máa ra bàálù tuntun tí owó ẹ̀ ń lọ bí $100 million kì í ṣe 100 million naira $100 million láì tí ẹ gba ìfòǹtẹ̀lù àbáṣẹ látọ̀dọ̀ ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ lẹ́wà ṣé lè wà dà báyìí ààrẹ Bọ́lá Tinubu tẹ̀ ń ṣe àkóso ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ṣó wá yẹ kẹ́ ẹ lọ ra bàálù $100 million láì gbàṣẹ lọ́wọ́ àwọn ilé ìgbìmọ̀ asòfin bẹ́ẹ̀ bá tiẹ̀ wá gbàṣẹ ṣé nǹkan tó kàn yín kù nìyẹn ẹ wá ń jayé bí ẹni ń jẹṣu ẹ wá ń hùwà bíi pé ta ló fẹ́ mú yín ẹ wá kọ tí ọ̀gbọ́n yín sẹ́bọ ẹ ṣàyàgìnì pọ̀n séṣù ẹ wọ́n rún yànnàyànnà bí ẹni tí ò ní kú mọ́ àwọn èèyàn ń kígbe bí èèyàn mú nílùú owó oṣù àwọn òṣìṣẹ́ tó kéré jùlọ minimum wage máa tí ì bẹ̀rẹ̀ sí ní san lẹ́sẹ̀kẹsẹ̀ ọ̀tọ̀lọ́lẹ̀ ra ọkọ̀ ojú omi yáàtì olówó ńlá ẹni rárá o ẹ̀yin kọ́ lẹ́yìn rà á o ààrẹ Muhammadu Buhari ló ti sanwó ẹ̀ lẹ̀ ẹ̀yin kọ́ gbà á ni àgbà yẹn mọ́tò tẹ́ rà fún ìyàwó yín kọ́ ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù náírà mà lẹ́ fi rà á àtúgbà yẹn wọlé àsọ̀rọ̀ ẹ̀ tún wá lọ ra bàálù $100 million àwọn agbẹnusọ yín ìyẹn Báyọ̀ Ọ̀nànúgà ó wá ń sọ lórí ìkànnì abẹ́yẹfò X pé ẹ̀yin nílò láti rà á ni o torí bàálù tó ti ń lò ó ti wá pé ọdún mọ́kàndínlógún tọ́dẹ̀ ti rà ó ti pẹ́ báyìí torí pé aláṣẹ tó ti lọ tẹ́lẹ̀ rí ìyẹn ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ òun lẹ ti ń lo bàálù yẹn ẹgbẹ́ ẹ̀dẹ̀ lọ ti rà nǹkan tó fà á nìyẹn ẹ ṣáà wá ń wá wíjàre tí ò sí kankan tẹ́ ẹ lè ṣe èmi kọ́ ni mo bu ẹnu àtẹ́lù yín òun àwọn tó bu ẹnu àtẹ́lù yín wọ́n pọ̀ gidi gan. PDP Deputy National Publicity Secretary Ibrahim Abdullahi Deputy Youth Leader PDP Timothy Osadolo wọ́n ní pé ìwà tẹ́ wù yìí ìwà tí ò dáa ni ìwà ẹni tó mọ̀ọ́mọ̀ fi igi gún ojú egbò èèyàn ní nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń gbé ní orílẹ̀-èdè Nàìjíríà tójú wọn ń rí mẹ́wàá tí wọ́n ń wà nínú ìlàkàkà ìnira láti jẹun ẹ̀yin wá ní tó kàn yín kù òun ní kẹ́ ẹ lọ ra bàálù tuntun àwọn nìkan kọ́ ló sọ̀rọ̀ agbẹnusọ fún ìkan nínú àwọn tó díje dupò ní abẹ́ àsíá Labour Party yẹn Yunusu Tanko ó ní ó jẹ́ nǹkan tó ń dà òun láàmú ó jẹ́ nǹkan tó ń kó òun lóminú pé ààrẹ Tinubu máa wá àwíjàre pé nǹkan tó bá máa tẹ́ òun lọ́rùn tó máa máyédẹrùn fún òun lòun fẹ́ ṣe àwa máa gbé ìyẹn lé ìwà lálàáfíà ìgbé lálàáfíà àwọn ọmọ orílẹ̀-èdè yìí tí wọ́n yàn sípò a bẹ̀rẹ̀ pé ọ̀rọ̀ yìí wá lágbára báyìí àwọn kọ́ngọ́ tẹ̀tún wá ń sọ pé bàálù tọ́ láwọn ará yìí ó ń jọ pé àwọn tí ẹ̀sùn kọ́ lọ ní o wọ́n tún lọ gbà ń bì kan ni pé wọ́n kàn fi kinní kan kùn níbi pé ti Nigerian Air Force ni kí wá gan-an la wá fẹ́ ṣe báyìí ọ̀rọ̀ yìí mà lágbára o ta la wá fẹ́ ké pè báyìí. Top farm fruits àwọn oúnjẹ tiwantiwa aṣara lóore. Top farm foods ń ṣara lóore. Yam flour ìyẹ̀fun iṣu gidi. Unripe plantain flour èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ àgbagbà. Beans flour èrè gbẹrẹfun. Rice flour ìrẹsì oníyẹ̀fun tá a fi ń ro túwó. Yellow pap ògì pupa onígbẹrẹfun. Gàrí ìjẹ̀bú tó kan dáadáa tó fi dórí smoked catfish. Ẹja àrọ̀ gbígbẹ lábẹ́ ìmọ́tótó ni Top farm ṣe gbogbo ẹ̀. Ó sì ṣe déédéé ibikíbi lágbàáyé ló níwọ̀n jí wọn 1 kg 2 kg 5 kg. Top farm foods wọ́n wuyì wọ́n gbayì tó ń tí òun tẹ NAFDAC lára wọn. bẹ́ẹ̀ sì ni 100% natural la ṣe gbogbo ẹ̀ jáde láti iléeṣẹ́ Top farm foods tó kalẹ̀ sí Industrial Development Center IDC Ibeshi Road Ikorodu Lagos Nigeria. à ń wá alágbàtà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà tó fi dórí àwọn African stores ilé ìtajà oúnjẹ ilẹ̀ wa lókè òkun. ẹ pè 0706 216 6771 tàbí 0802 721 0222. website www.tff.com.ng. Top farm foods. Think food. Think us. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo
ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí tẹ subscribe sí. Yorùbá Gidi TV.